AlujoHymn mission Segun. AlujoHymn vision, oh my loud and great God, new. Oluwadákunjọ gbẹ́bẹ̀ mi ìlú tí àyàn yẹn lù gbà tá a bẹ̀rẹ̀ ọlọ́run bá là ń ké sí ọlọ́run ọba là ń ké pè bàbá tọrọ owó tà ń tọrọ ọmọ ọlọ́run ọba là ń ta la fẹ́ ké pè ó nì ó ṣe. Professor Evangelist Ebenezer Obe Fábíyì bàbá mi dáadáa ẹ ṣeun fún orin. Baba Obe, my wonderful daddy, my wonderful grandpa, Baba mi dáadáa ni wọ́n. He's my father. I know why I'm saying this is my father. Baba ìyàwó mi ni wọ́n. Thank you so much. God bless you, sir, for this song. Àgbáyé dalẹ̀ lórúkọ Jésù. Ẹ̀yà ara yín ò ní daṣẹ́ lẹ̀. The only one we can call on to is the one that sits on the throne. Second Sunday in the month of March. Oṣù kẹta la wà yìí o. Ìbáwọlá bẹ̀rẹ̀ 2025 tàti lóṣù kẹta. Olúwa ó ṣé o.
And that is why I really want you to beg God today. Bá a ṣe ń yin Ọlọ́run, ìyẹn ó wà converted sí ẹ̀bẹ̀ níwájú Ọlọ́run alààyè. A wo inú ẹ pé kí lọmọ yìí fẹ́ jẹ́ ń ṣe fún. Gbẹ̀ngà ṣe kí yẹn. Rọra fẹ̀sọ̀ jẹ́ ayé o, ayé le o. Ọlọ́run bá ń ṣọ́ ẹ kí wọn náà máa ṣọ́ra ẹ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run tí a kò lè dá dúró. Ọlọ́run tó ń jẹ́ agbọ́májà ajàmájẹ̀bi òpábídà sọ́bídìrẹ òjìkanlùkọ́kọ́ òpàkọ́ òkọ́yè abẹ́tìlú kára wọn bí ajere. Akọ́dá ohun títí ń bẹ aṣẹ̀dá ohun tí ò sí mọ́. Ọlọ́run tó lè jí tó lè pa. Ọlọ́run tó bá pa tọ́tẹ́ nìkan ò lè jí. Ọlọ́run tó bá jí tọ́tẹ́ nìkan ò lè pa. Ìbà rẹ o. Ìbà rẹ Jésù o. Ìbà rẹ ọmọ Ọlọ́run. Ẹlẹ́rù nìyìn mojúbà rẹ o mà ṣe ń ṣe. Ìbà rẹ Jésù o. Ìbà rẹ ọmọ Ọlọ́run. Ẹlẹ́rù nìyìn mojúbà rẹ o mà ṣe ń ṣe. Olúwa ṣe o. Ó ṣe kí nìyẹn? Ó ṣe. Ìbà rẹ Jésù o. Ìbà rẹ ọmọ Ọlọ́run. Ẹlẹ́rù nìyìn mojúbà rẹ o mà ṣeun ṣeun. Ẹ wálé. Lord, we are grateful. Last week was great. Yes, last week was great. A gbé ẹ̀gbọ́n wa kan wá Tósìn Àlàó. Àjọ ní Ọlọ́run ní first Sunday in the month of March. Pastor Tósìn Àlàó was here. It was awesome. It was wonderful. Ẹ̀gbọ́n, God bless you. Lónìí, à ń bẹ Ọlọ́run, bá a ṣe ń bẹ Ọlọ́run yẹn, Ọlọ́run dẹ̀ ń dá wa lóhùn. And that was why we started with the song, Bẹ́bẹ̀ mi, bẹ́bẹ̀ mi, bẹ́bẹ̀ mi Olúwa. Ṣèyí ìkejì yẹn ní kò lo. Bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan la lè ké pé òun ló lè ṣe, èèyàn ò lè ràn yàn lọ́wọ́. Tọ́lọ́run ò bá rán èèyàn sí ẹ, ìrànlọ́wọ́ ò lè wá láti ibi kankan. Bíbélì ní èmi yóò gbé ojú mi sí òkè sí o. Èmi yóò gbé ojú mi sí òkè wọn, níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tó dá ọ̀run òun ayé. Tí Ọlọ́run ò bá rán èèyàn sí ẹ, ìrànlọ́wọ́ ò lè wá. Ìwọ tó ń wọ ọwọ́ èèyàn fún ìrànlọ́wọ́, òun wèsì táàmù ẹni o. Wo òkè, òkè ní kò wò. Òkè ní kò wò. Mo fẹ́ rántí orin ìmọ́lẹ̀ ayọ̀ yìí. Mo ti gbójú mi sókè.
ọmọ rẹ dé o Ọlọ́run alààyè. Ayọ̀ àwa ọmọ ọlọ́pẹ́ adé. Gbénga ìyìn ò tán lẹ́nu wa rí. Àwa ọmọ ọlọ́pẹ́ adé. Emmanuel àbí ìyìn tán lẹ́nu wa kò tán o. Ìyìn kò ní tán lẹ́nu wa o. Ìyìn kò ní tán lẹ́nu wa. Ìyìn kò ní tán lẹ́nu wa Jésù. Ìyìn kò ní tán lẹ́nu wa. Oore Olúwa lórí wa kò fìgbà kan dúró. Àánú Olúwa lórí wa kò fìgbà kan rẹ̀yìn. Ìyìn kò ní tán lẹ́nu wa. Bá a ṣe ń bẹ Ọlọ́run a tún yìn. Ìyìn kò ní tán lẹ́nu wa Jésù. Ìyìn kò ní tán lẹ́nu wa. Oore Olúwa lórí wa kò fìgbà kan dúró. Àánú Olúwa lórí wa kò fìgbà kan yẹ̀. Ìyìn kò ní tán lẹ́nu wa. Kò sí jagunjagun náà. Kò sọ́lọ́ padà. Kò sí jagunjagun náà. Kò dẹ̀ sọ́lọ́ padà. Tó lé ní kèmí má ṣọpẹ́ fún oore tí bàbá ṣe. Lórí mi àti ilé mi ò bàbá Ọlọ́run ṣe ń wo. Ọlọ́run ṣe gidi gan. Ẹ wálé. Kò sí jagunjagun yẹn, kò sọ́lọ́pàá yẹn, kò síjọba yẹn tó lè ní káwa má ṣọpẹ́ fún oore tí bàbá ṣe lórí mi àti ilé mi. Ọlọ́run ṣe ń wo. Ọlọ́run ṣe gidi gangan. Kò ṣe nílẹ̀kùn mo dúpẹ́. Kò sí jagunjagun náà. Kò má sọ́lọ́pàá náà. Kò sí jagunjagun náà. Kò má sọ́lọ́pàá náà tó lè ní kèmí má ṣọpẹ́ fún oore tí bàbá ṣe lórí mi àtẹ̀bí mi ò bàbá Ọlọ́run ṣe ń wo. Ọlọ́run ṣe gidi gangan. Ẹ wálé. Kí ló ṣẹlẹ̀ lórí àwọn social media lórí Orísun? Àdúgbò Michael sí ọ olùtùnú. Ó gbọ́ ọmọ Yorùbá sí ọ olùtùnú. Sí ọ olùtùnú. Èmi wo, mo wo, èmi wo, mo wo, èmi dẹ̀ wo, mo wò yíká, mo rí pápá yẹ bàbá. Èmi wo, 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 èmi dẹ̀ wo, mo yíká, mo rí pápá yẹ bàbá. Mo wo wájú, mo wo ẹ̀yìn, mo wo ọ̀tún, mo wo òsì. Ọpẹ́ ló yẹ ọba àwọn ọba.
a lè wí lè ṣe, a lè ṣe lè wí. Sunday kejìlá wà nínú máàcì yìí o. Èmi wo máa wo, èmi wo máa wo, èmi dẹ̀ wo mo wò yíká, mo rí pápá jẹ́ bàbá. Èmi wo máa wo, èmi wo máa wo, èmi dẹ̀ wo mo wò yíká, mo rí pápá yẹn bàbá. Ẹ wálé. God bless the composer of this song. I don't know the person. But ẹnu ọmọ mi mo ti kọ́kọ́ gbọ́. My daughter. Ó ṣe máa ń kọ́ ọmọ mi ìgbọ́ kan tó sọ èmi wo. Wọ́n béèrè lọ́wọ́ yẹ kí ló ní. Ìyá ẹ̀ wá kọ́ fún mi. Èmi wo, mo wo, èmi wo, mo wo, èmi dẹ̀ wo, mo wò yíká, mo rí pọ́pẹ́ yẹ bàbá. Tó o bá wò yíká tó wo ayé ẹ, tó wo ayé àwọn ọmọ ẹ, tó wo kan tó là kọjá ní 2024, wàá mọ̀ pé ọpẹ́ yẹ bàbá. Pearl Segun Oluwayomi, God bless you. Emmanuel, ó wò yíká, wò ó kó wo kan tí Ọlọ́run ṣe. Look at everything around you. The miracle of sleeping, waking up every day is enough. Ẹ ṣe, ẹ wálé. Kí ló ń ṣẹlẹ̀ lórí Orísun lórí social media? Nathaniel, innovative, ẹyọ nínú Olúwa. Ẹ̀mí mímọ́ ní àwọn kan sì ń rò pé Ọlọ́run ò tí ì ṣoore fáwọn ọdún tá a wà yìí. Abáramóore jẹ ni wọ́n ọmọ yìí Ọlọ́run. Ó wàá máa ṣì ó sì wà lára àwọn alààyè. Ó ń mí, ó ń jí, ó ń sùn. Ó wá lọ́lọ́run ò tí ì ṣàánú fún ẹ. Tó o bá ti kú, wọ́n gbàgbé ẹ lọ́jọ́ tó o ti kú yẹn ni wọ́n ti gbàgbé ẹ. Ènìyàn ìbá ti gbé mi pín o, bí kò ṣe wá Ọlọ́run tó lágbára. Ayé ìbá ti gbé mi pín o, bí kò ṣe wá ọba tó ń jà fún mi o. Ẹ wálé. Ìwọ tó rò bọ́ lọ́hùn òṣèré fún ẹni mo kọrin yẹn fún o. Tọ́lọ́n bá ṣe ẹ lójú ẹ̀mí tó bá rí ogun tí Ọlọ́run ń ṣẹ́ lójoojúmọ́. Ṣógun ojú oorun la fẹ́ sọ ni àbí ogun inú afẹ́fẹ́ tó fojú rí. O rò bí èrò tí ọ̀tá rò sí ẹ kó wà lára àwọn alààyè ni. Nítorí pé ataṣọ ní kókó kò gbọdọ̀ ta omi ní kókó. Oge aáyán kò gbọdọ̀ ju ilé ìyàgbẹ́ lọ tó bá jáde síta. Tó bá rí i tó rìn káàkiri láàrin àwọn èèyàn wọ́n á pa á. So ọ̀tá ò lè rí ẹgbẹ́ ṣe tó bá ń yìn. Èrò tọ́taro lórí mi sọ domi. Èrò tọ́taro lórí mi sọ domi. Ataṣọ ní kókó kò má gbọ́dọ̀ tómi ní kókó. Oge aáyán kò gbọ́dọ̀ ju ilé ìyàgbẹ́ lọ. Èrò tọ́taro lórí mi sọ́dọ̀mí. Ẹ wálé. Mi ò fẹ́ wọṣẹ́ wòlíì lọ. Kí ló tún ṣẹlẹ̀ lórí Orísun lórí social media? Ọláyíwọlá tó fún mi. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
Dr. Oluwayomi, aláṣẹ àti apàṣẹ Smiles Radio. Ẹ ò ní dẹni ilẹ̀ lórúkọ Jésù. A ò ní wá yín tì. Smiles Radio 98.7 FM. Radio wa nìyẹn. Thank you so much for this platform. Dr. Oluwayomi, God bless you, sir. Bó ṣe gbọ́ mi lórí rédíò yẹn second Sunday nínú máàcì láwà. Àánú so ní bó ṣe play kíní yẹn ó pẹ́ kíní kan jáde. Kàṣà máa dúpẹ́ ló tọ́, kàṣà máa dúpẹ́ ló tọ́. Ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kàṣà máa dúpẹ́ ló tọ́. Kàṣà máa dúpẹ́ ló tọ́, kàṣà máa dúpẹ́ ló tọ́. Ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́, kàṣà máa dúpẹ́ ló tọ́. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Dọ́kàsì Àyànkọ́lá ọba tó ń ṣoore fẹ́ nìkan tí kì í screenshot oore. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Tósìn Táíwò ọ̀rẹ́ bíi Jésù gbéga ṣe kínní yẹn. Ọ̀rẹ́ bíi Jésù
fẹ̀yìntì Ọlọ́run kò sóhun tó lè ṣe ẹ́. Àsìkò láyé o kò sẹ́dá tó mọ̀ ọ́la o. Àìmọ̀ àsìkò ló ń dààmú ẹ̀dá. Ṣùgbọ́n tó o bá dún lórí àpáta ayérayé yẹn, ó ṣúọ̀jù. Ó ṣúọ̀jù. Ìtàláwà níwájú Ọlọ́run alààyè à ń yìn. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Gíwá Adéọlá fi ìyìn fún Jésù olùràpadà. Tún ṣe lórí Smash Radio. Ọmọlọ́lá Rebecca Kristi kí ìjọba rẹ̀ dé.
tún ṣẹlẹ̀ lórí rédíò? Má gbàgbé àwọn Orísun náà, Ọláníyan Benjamin, Ọlọ́run Babalọ́lá. Kí ló tún ṣẹlẹ̀ lórí Orísun lórí rédíò? Ọlá ní Tèmítọ́pẹ́. Tí n bá sọ pé Ọlọ́run ò ṣe ń pé ká ṣe kí nìyẹn. Tí n bá sọ pé Ọlọ́run ò ṣe. Hallelujah, méje méje o. Ògo méje méje o. Hallelujah, méje méje. Méje 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 méje.
Hey, ògo méje méje o. Mo kọrin hallelujah méje méje. Ògo méje méje o. Mo wá kọrin hallelujah méje méje. Ògo méje Hosanna méje. Hey! Ògo méje méje o. Ẹ wálé. Ìwọ tó ṣì ń rò pọ́lọ́hún ò tí ì ṣe kankan fún ẹnu ọdún ìwó. Abáramóore jẹ ní ẹ. Second Sunday in the month of March. Àánú mà ló ń sọ̀rọ̀. Àánú ni o. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? MC Crown. Èmi ìbálẹ́gbẹ̀rún àwọn. Dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ àwa wá dá ọpẹ́ padà ó ṣe sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Thank you for joining us this week. See you next week by God's grace. Next week Sunday máa lẹ́tíkẹ́ àánú máa sọ̀rọ̀ lé wa lórí. Third Sunday in the month of March. Next week Sunday I want to see you there. Ó dàbọ̀. I